Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Ọmọ Yorùbá kò gba máa yẹn ní ààrẹ o, àfẹ́. Wọ́n ti ń flag mi o, ẹ bá mi like, ẹ bá mi love ìrìn ní wọ́n. Ó máa lọ káwọn ẹgbẹ̀jì jáde ni, àyíkọ́ máa fún wọn lépè, àyíkọ́ máa fún wọn lépè, àgbẹ̀ wo ni wọn lọ́wọ́, àyíkọ́ máa fún wọn lépè. Ṣé ààrẹ nìyẹn? Àwọn Fúlàní wà bẹ́ẹ̀ wọ̀ lọ́dọ́jú kan wọ́n, òun bí náà ìtọ́lọ́ ti yọnu sí. Wàá bẹ́ẹ̀ kẹ́kù, tó bá gbà wàá bẹ́ẹ̀ kú lálẹ́ ìkànnì, wàá bẹ́ẹ̀ kú lálẹ́ ìkànnì, wàá bẹ́ẹ̀ kẹ́kù, ojú tó fẹ́ ṣe ti gbà kọ́ gà ẹ̀. Ìdààmú sápà gbà fún àbẹ́ ìkáwọ́ sókè kò ṣe tú àlè. Ìgbòho yé! Ọmọ kan ṣoṣo bíi 1 billion. Ó lágbára ẹ̀. Ọ̀pọ̀ tó ń pè ní transformer tó múná wọlé. Kò yẹ orú ẹ lójú àbí? Ọ̀gbọ́n orú ẹ̀. Ọmọdé yẹn mọ ìgbà. Ìwọ olọ́gbàgbàkúgbà. Ààrẹ tó gbà ẹ́ fún ààrẹ ló máa gbé ilẹ̀ gbà tó bá yá. Wàá gbélẹ̀. Ìwọ pé olúwa OPC ọ̀rẹ́ adúlọ̀ àgbẹ̀kọ̀yà tó wà ní pàtí yóò rí wọn. Àti wèrè tájú àkọ́gùn àgbẹ̀kọ̀yà tara òṣìkọ̀yà ibo ni ẹ́. Oyè mi o. Mọ́mí ẹgbàá mi ẹyẹ Yorùbá ẹ̀ wò mí ràn ni. Téèyàn kọ́ bọ́ọ̀tà kójó kò lẹ́pọ̀n lórí Facebook ó máa ní kí Sunday wá ṣígun fóun. Ṣé Sambisa ni Sunday wà ní ṣé Sunday tó kọ̀ fẹ́ jagun? Òkú ìsìlá ni àkótó fẹ́ jagun kiri. Olórí burúkú ti ẹ̀ ìwọ ọmọ ẹgbẹ́ máa lọ ṣígun fún Fúlàní wà náà tó wá ṣígun fẹ́. Kí ló kọ́ sí Sunday àti kọ́kọ́ àwọn ọmọ ogun ẹ̀ pàdé ẹ̀? Kọ́kọ́ ọmọ ogun pàdé ẹ̀. Àyẹ̀kọ́ àwọn ọmọ ogun wá. Yorùbá sí Yorùbá àwọn òkú. Lọ́dún tó ti máa pàdé ẹ̀ mọ́ sí ẹ̀pẹ́ lẹ́jọ́ kan àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ti tó torí pé ó kéré. Bẹ́ẹ̀ni, ó wẹ́. Ó kéré sí nọ́mbà wa Tájù, ó kéré sí nọ́mbà wa Òṣìkọ̀yà, ó kéré sí nọ́mbà wa Òṣìkọ̀yà, yìí kéré sí nọ́mbà wa. Ó kéré òbí tí òbí lò. Lọ́dún ò lè dá ẹ lóhùn. Ẹ tó wáyé aṣọ ẹ̀sìn ilẹ̀ wọ̀, aṣọ òṣì, aṣọ ọ̀yà. Ọlọ́run ò ní bá a bọ́ ọlọ́run yín. Tá a bá délẹ̀ Yorùbá, gbogbo yín, à ń kọ orúkọ yín sílẹ̀. A máa sọ yín lóko, òkò tẹ́ bá gbọ́ ẹ̀jù pòlú. Ọmọ ìyá ìyá máa sọ yín lóko ni. Ẹ̀ẹ́ni ṣàǹfààní fúnlẹ̀ Yorùbá, ẹ̀ẹ́ni jẹ́ orí ẹbẹ̀, ẹ̀ẹ́ni jẹ́ wọn ayọ̀ bẹ̀. Torí pé ìkànnì yín, tó kọ́ pa wá ẹ̀ dìde, ọ̀pọ̀ bá kínní, kò sọ̀rọ̀, ọ̀pọ̀ bá kejì, kò sọ̀rọ̀, ọ̀pọ̀ bá kẹta ìkẹrin. Wọ́n ní kọ́lá gbé kọ́ńtàtì fún wọn lè. Kàní ìdààmú tápà ó lè. Káwọn lọ mú ẹni OPC o, òun ni kọ́ wá bá. Òun ló máa yan OPC wo ló yàn láàárọ̀ tèmi tó máa yàn lálẹ́. Àwọn OPC tiẹ̀ náà kí ló rọ́pò aṣọ tiẹ̀ nílé aláró. Kàní ìdààmú tápà kí ló rọ́pò aṣọ ẹ̀ta lọ́fíìsì ẹ̀. Àwọn ló ṣiṣẹ́ fún. Táwọn ìgbẹ̀jì tó ṣiṣẹ́ fún ìwọ ló ń gbádùn. Àwọn wà kiri wọ́n ń gbádùn kiri orí Facebook. Wọ́n ń ṣiṣẹ́ náà wọlé, wọ́n ń gbé kiri eré orí ìtàgé kiri orí Facebook, wọ́n dẹ̀ ń fẹ́yàwó, òun gbádùn. Àwọn alákìíta, àwọn abọ́ta, àwọn aláìní sí ju ọmọ ṣe rí, wọ́n rẹ̀ rí, wọ́n pọ́n bí aṣọ táwọn obìnrin fi ń ṣoṣù. Àwọn abọ́ta, ìgbàlẹ̀ ló ń kọ́ dání yìí o, ìjà bẹ́ẹ̀ làwọn kọ́ dání yìí o, wọ́n ti wo orí wọn ti yí. Wọ́n ti wo Yorùbá ti wọ́n rí wọ́n ti dàrú. Wọ́n yóò pé wọ́n lè yẹ. Ìjọba ò ní pé kọ́ńtírátì security fún ẹ, ọ̀ lè gbé fún ẹ. Ó fẹ́ máa gbọ́ ọkọ̀ máa yọ pínlọ̀ sáwọn èèyàn àti gbọ́ bèbí ti ṣẹ́jú. Ebi ti ṣẹ́jú, àwọn ti dá àmọ̀jú gbogbo yẹn lọ, ó lè rí kọ́ńtàtì kọ̀ọ̀kan gbà. Lẹ́yìn pé kó o mú àwọn nǹkan tó o bá ní tó o bá jẹ́ pé olóògùn tó tó àbí oní ọ̀pá bàtà lọ sínú gbóko lọ fèsì àwọn Fúlàní. Ẹ ká di ẹgbàá náà lọ́gàá tá a bá rí ẹ tó o ṣíwájú, ọmọdé yẹn mú ṣe ṣíwájú, a máa tẹ̀lé ẹ máa yẹ lọ. Ìgbà tó wá jẹ́ kó sábẹ́ tébù, ọmọ wá ṣọ̀tọ̀ òṣì. Ìtọ̀sí lájà báàsì kan tí ò rí sọ wọlé máa sọ. Ìdíjà lájà kiri kan àkótọ́ bánu, kìnìún kan ọmọ ọdún mélòó ni ẹ́? Ọdún méjì péré ló wà pé gbà lọ́wọ́ Sunday fún ọdún méjì. Èmi tí mo sọ̀rọ̀ èmi kì í ṣẹgbẹ́ ìpínlẹ̀ pípín orí ẹ̀mí kì í ṣẹgbẹ́ ẹ̀. Ọkùnrin yẹn tún máa dọ̀bálẹ̀ fún ẹni. Òòṣà bàbá, ó gbọ́ ìdí olùgbò ológbò láyé òòṣà, ó tún pátá pèèyàn lóòṣà. Ó gbọ́ mi gbogbo àwọn ọba ẹ̀ ọba ògìní yé mo gbé fún yí ọba tó dé ògìní yé ìgbà ó sọjà never die ọba gbogbo wọn bọ̀ dànù ó gbẹ yín ọba yẹn a tún fẹ́ kí gbogbo àwọn ilé agbára ó gbẹ yín ilé agbára ẹ ṣé ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa gbogbo alálẹ̀ bá a dúpẹ́ fún yẹn ṣé ẹ̀kú àdúró tì ó gbẹ yín ilé agbára pátápátá tẹ̀ dìde fún ọmọdé yẹn mọ́ ẹ ṣé àmàrí yín bá àgbà yóò ní tán lórí ilẹ̀ àgbà yóò ní tán lórí ilẹ̀ ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ìjẹ́ kójú tì wá àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin alálẹ̀ pátápátá àdúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè ẹ ṣé ó yẹ gbogbo wa ó yẹ Sunday ó yẹ ọmọ Yorùbá ó yẹ màmá wa
lágbára náà ẹ má dàgbà ẹ má dògbò gbogbo yín lágbára ẹ má dákẹ́ o ṣé ẹ rí bó ṣe ń lọ ṣé ẹ rí pé kùtà ṣe é sì. ṣé ẹ bá tẹ́jọ́ tó mú káàní káàní lọ́pàá yá ẹ̀ kábẹ́ẹ̀ sì kú bẹ́ẹ̀ ṣọ́ọ̀ṣì ní bàbá ó yẹ lọ́pàá àbẹ́ẹ̀ tó bá sì láwọn òbí lọ́pàá àwọn àbẹ́ẹ̀ tí wọ́n olè àtẹnujẹ ti pẹ́ lórí owó gọ́ọ̀mẹ̀ntì tó ń pẹ́ ti dùn mọ́ ẹ wọ́n ní wọ́n pa àwọn èèyàn kó dìde oníkọ́gbẹ́ kọ́ta lónìí kọ́ńtàtì òkò ṣẹlẹ̀ ló fẹ́ kọ́ni àbílẹ̀ ló fẹ́ rà olè sáájú dínà òṣìkọ̀yà Sunday ò ní bẹ́ẹ̀ jagun kò ní dẹ́ lóhùn Sunday ò bẹ́ẹ̀ jagun bá tiẹ̀ ò ní problem kò bá gbogbo yíjà kò sí sókàn àràbà ọ̀fáàmù báwo ni tí ẹ̀ sì ríran ọwọ́ fẹ́rẹ̀ ó kú pi ẹ̀mí ni mo ti dágbére fún gbogbo yín gbogbo ẹ̀yin olóṣì ìkìlọ̀ fún Sunday Igboho kìnnìkan ayé yìí ti bàjẹ́ ẹ máa fi jẹun ní kẹ́ máa tún jẹun lọ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti fọ́ta fún Sunday ní negative àánà máa tẹ̀lé yín lẹ́yìn àwọn òní tẹ́ Sunday lóhùn mélòó ló fẹ́ mú nínú wa tọ́ ló fẹ́ pa lẹ́nu mọ́ kò lè pa lẹ́nu mọ́ gbogbo wa ní Sunday Igboho àbákọ́lá akínyìn ẹ ṣe tà ẹ kú dìde ẹ ṣe ẹ kú dìde ẹ bínú sí wa náà bínú sí ṣùgbọ́n tẹ́ bá ti ṣe wí àtúmọ̀ padà bọ́ta fún yín ṣùgbọ́n tá a bá ti ń ṣe náà àtúmọ̀ máa bẹ̀ yín náà ni ẹ ṣe tà akínyìn akí gbogbo yín pátápátá gbogbo yín world media gbogbo yín ti media alẹ́ gbogbo yín la kí ayọ̀bá ti fi yín àtẹ̀yìn dààmú gbogbo yín la ti pẹ́ lọ́wọ́ yín ẹ ṣe ẹ̀kú àdúrótì ilẹ̀ Yorùbá náà tá a jọ ń pọ̀ fẹ́ láìpẹ́ láì jìnnà a máa débẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tá Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣọ̀tá Sunday tẹ́ ẹni pé kò ní ọ̀lọ́lọ́ ẹ má jẹ́ kó tọ̀ yín tó bá kú ìṣẹ́jú kan káàdì náà àti Yorùbá sókè nítorí pé ẹ̀fẹ́ kí ìṣeré ilẹ̀ Yorùbá ṣojú yín kò ní ṣojú yín lágbára ọ̀dọ́ mọ́lẹ̀ bá tètè lọ́ọ́ dàbọ̀. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun kódà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ti bọ́ kódà àfikún ló dẹ̀ tún kù láti torí gbogbo ibi tí mo fẹ́ nà pa sí ẹ ti bá mi nà kọjá abẹ pàápàá ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run ní kúrú làákàyè yín agbára Ọlọ́run ò ní dágbére nínú ayé yín lórúkọ Jésù àbẹ́ẹ̀rí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí kí ló ṣòro ń bẹ̀ nígbà tí kì í ṣẹ̀fún tí kì í ṣe èdì kì í ṣẹ̀fún kì í ṣe èdì báwo lọmọ Yorùbá dẹ̀ ṣe máa wà tẹ́lẹ̀ ní ká tún máa dojú ìjà kọra wa nígbà tí kì í ṣẹ̀fún ní àbẹ́ẹ̀dì tí wọ́n tún lanu gbàgà tó pé kí Sunday Igboho kó bó bá dájú rẹ̀ lójú kó nìṣó tó bá dára ẹ̀ lójú kó sọ bí tí wọ́n pẹ̀lú ẹ̀ ti máa pàdé kó kọ́ ọmọ ogun ẹ̀ pàdé ẹ̀ kí lẹ gbé kí lẹ jù ṣá ìgbà ìyàwó lọ́wọ́ ara yín ó níyàwó tí ọmọdé yẹn mú lè fẹ́ ìwọkẹ̀ àwọn olóòórùn làwọn ìyàwó yín ṣojú yín fọ́ ni ṣé ẹ̀ ríran ni ṣé ẹ̀ rà àwọn òrèǹté aya ọ̀gá méjèèjì àwọn ìyàwó tó ṣe fọwọ́ sọ̀yà fún tó ṣe fi ṣàdúrà ìyàwó lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè ó níyàwó tó lè gbà kábà níbi yóò gbà ìyàwó ẹ̀ ní kí ló wá dé òní kó níṣù kó lọ bẹ́ẹ̀ kó níṣù níbi tí kó sọ bí tẹ̀yìn tí máa pàdé tó bá dára ẹ̀ lójú kí la gbé kí la jù lórí pé wá ṣòkú ìyá ẹ̀ lé ìṣòro dẹ̀ ti dé bá yín pátápátá àtọ̀gá àtọmọṣẹ́ yín dẹ̀ ti bẹ̀rẹ̀ sí símẹ̀ ti bẹ̀rẹ̀ sí ṣí èrè kí ló lè tó bẹ́ẹ̀ kí lẹ gbé kí la jù ọmọ Yorùbá ńgbà tí kì í ṣe pé bóyá wọ́n fi yín ṣépè ni wọ́n ní awúlẹ̀ ṣépè ẹnìkan gégùn ìgbà ṣe kínní kan ṣé bọ́n bá tiẹ̀ fi yín gégùn sẹ́yìn gbọ́dọ̀ fi inú yín dàbọ̀ ìjọ ẹ̀ tí ń ṣẹbọ tẹ́ ẹ ti ń ṣètùtù láti jọ ìjọ ṣẹbọ yín ò tí ì gbà ní ṣètùtù yín ò tí ì gbà ní kí ló dé tó jẹ́ bẹ́ẹ̀ nìkan náà ọmọ Yorùbá bá ti ń ṣe nǹkan tó dáa báyìí instead kẹ́ ẹ dúró tì kẹ́ ẹ gbárùkù tì kí gbogbo nǹkan yìí kó máa ṣe mìíràn jọjọ ẹ máa ìwà bàṣẹ jẹ́ ní àbẹ́ẹ̀ rí báyìí àṣírí yín máa tú tán korogodo ni lẹ́yìn ikú màmá ìyá ẹ̀ ní ń tẹ́ ẹ fẹ́ ṣe fún nítorí ilẹ̀ Yorùbá ìnìyá ìṣekú ní agbára Ọlọ́run ẹ̀ wá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe fọ́mọdé ẹ mọ́ agbára Ọlọ́run gbogbo ẹ̀dá tó bá dúró ní kọ̀kọ̀ tó bá pe rí ẹ̀ níbi agbára Ọlọ́run iná Ọlọ́run á dáhùn lára ẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ kì í rí nǹkan rí aríhunre má rẹ́rìn ní aríhunre má dunnú tó yẹ ṣe làwa rò pé dídé tó tiẹ̀ wà dé tó wá ṣòkú ìyá ẹ̀ yìí ṣe ló yẹ kí gbogbo ọmọ Yorùbá tílé tó kó adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣeun àfi tá a bá fẹ́ sẹ́ lọ́run lókù gbogbo ọmọ ọkọlẹ̀ Yorùbá pátá ni wọ́n dìde kódà àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lè lọ fún ìdí kan àti kejì wọ́n ń bá wa fẹ̀mí rìnrìn àjò. ìpínlẹ̀ Yorùbá ni gbogbo wa wà ẹ má jẹ́ kí ọ̀rọ̀ Yorùbá kó dógun sílẹ̀ kó dọ́tẹ̀ sílẹ̀ láàrin àwọn ọmọ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀
ká jọ gbé gbogbo ẹ̀ sókè ni. Ẹ má jẹ́ kó jẹ́ wípé táwọn kan bá ń fà sókè àwọn kan tún máa fà sílẹ̀. So ọ̀kan náà ni gbogbo wa. Ẹ rí i pé àwọn ẹ̀yà yòókù wọ́n múra wọn lọ́kan. Tàwa Yorùbá yìí náà ni a máa ń mú la máa ń jẹ́ kó le kókókókó. So tá a bá ti jẹ́ kó le kókókó, tá a ṣera wa lọ́rẹ̀ẹ́, tẹnu wa kò, ẹ rí i pé ìyà ń jẹ àwọn ọmọ káàrọ̀ oòjíire gan. So tá a bá ti ṣera wa lọ́kan, a ní problem because n tí ò dáa ni káwọn Fúlàní kan máa jí wa gbé lórí ilẹ̀ bàbá wa. Ẹ rí i pé èyí ni ó ká olóyè Sunday Igboho lára tí wọ́n ṣàfi ní dandan lá ọmọ Yorùbá gbogbo bí tá a bá wà lórí ilẹ̀ wa, a gbúdọ̀ ní ìfọ̀kànbalẹ̀, a gbúdọ̀ ní ìfàyàbalẹ̀ lórí àwọn nǹkan wa, lórí àwọn dúkìá wa. Wọ́n sì ń jí wa gbé lọ́tùn lósì lónìí, láàárọ̀ lálẹ́ lọ́sàn-án. Ó yẹ kí ó dópin. Ẹ̀yin náà ohun tó ṣẹlẹ̀ ní ìlú Èkìtì, odidi ọba aládé méjì ni wọ́n gbẹ̀mí wọn ní ọ̀sán kan òru kan tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo nǹkan yìí kò kí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀. A rọ̀ àwọn ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ṣera wa lọ́kan. Ìjà ò jẹ wá lásìkò tá a wà ẹ́. So ẹ̀yin tí a bá ṣe ń darapọ̀ mọ́ channel, ẹ bá wa subscribe, ẹ bá wa like, ẹ dẹ̀ bá wa comment. We love you all. Thanks for watching.